Assalamu alaikum. Ṣàlàáfíà ni mo bá yín. Please continue to subscribe and God will continue to bless you. Mo ti sọ pé ọkọ àtìyàwó ni mò ń fi kàn bíbá ẹ̀yin tó bá wà comfortable ẹ jọ̀ọ́ excuse me. Mo ti draw video kan tí mo sọ yìí pé ọ̀rákùnrin yẹn ní ìyàwó méjì, ìkan mọ́ tutù, ìkan ò tutù, ìkan ti fẹ̀, ìkan fún. Ṣóyé yín? So mo ní ẹ̀yẹn yẹn ò understand ni. Òun ló wá jẹ́ kí n wá jáde sí kinní. Mo wá jáde, mo ní kí n wá ṣe tọ́pìkì yìí fún àwọn tí kò mọ̀. Mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ti mọ̀ pé bí obìnrin àtọkùnrin ṣe máa ń respond sí ìbálòpọ̀ ni àbí bẹ́ẹ̀ ṣe fẹ́ sọ ni àbí bíbásùn ni àbí dídó ni, you understand? The same thing ni ó sì pín sí ìpele mẹ́rin ni according to Masters and Johnson. Ìpele mẹ́rin ló pín sí tá à ń pè ní phases of ìbálòpọ̀ ní ilé ìyìnbó. Tá bá fẹ́ sọ ní ẹ̀yin náà mọ̀ kí ni ìbálòpọ̀ ní ilé ìyìnbó ẹ̀yin náà tú phases ká sọ pé response of ìbálòpọ̀ àbí ìbálòpọ̀ response. Ẹ̀yin sọ ìbálòpọ̀ yẹn ní ilé ìyìnbó ṣe ẹ̀yin pé ẹ̀yin náà understand. So ọ̀nà mẹ́rin ló pín sí tá à ń pè ní number 1 à ń pè ní excitement phase, number 2 à ń pè ní plateau phase, number 3 à ń pè ní phase of arousal orgasm àti resolution phase. Bí ara obìnrin ṣe mọ́ náà, bí ọkàn ara ọkùnrin ṣe ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ náà ni ara obìnrin náà ṣe mọ́ ń ṣiṣẹ́. No cheating, 1-1 ni. Ẹ̀yin tẹ́ understand, èèyàn tó understand ló máa sọ wípé abẹ́ ìyàwó ń tutù. Ó máa tutù because obìnrin tára rẹ̀ bá pé definitely kára rẹ̀ tutù tó bá di pé nǹkan tó ń ṣe fún ó enjoy. Torí ó must to go through 4 phases yìí tí àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n jókòó after tí wọ́n study gbogbo woman behaviour nípa ìbálòpọ̀ yìí ni wọ́n fi wá divide sí ọ̀nà mẹ́rin. Ọmọ ní ọkọ àtìyàwó là ń teach mi báyìí. Basically màá ṣe lórí ọkọ àtìyàwó. Ọkọ àtìyàwó wọ́n ríra wọn, wọ́n sì fẹ́ra wọn. Wọ́n dẹ̀ ask kí ni number 1 the reason of marriage. Ó ní pé kí wọ́n gbéra wọlé, kí wọ́n ṣe ìbásùn kó sì dóyún. Kí ni àwọn ẹsẹ̀ tẹ́ ẹ gbé kó tó di pé ó wá di ìbásùn? Ó níbi tó máa ti máa bẹ̀rẹ̀. So number 1 la wá pọ̀ pé excitement phase. Excitement phase yìí basically ó depend lórí body contact ni. Although àwọn obìnrin míì tán bá rí ọkùnrin kan tó fine kíní yẹn máa ń trigger wọn. But mo fẹ́ ṣe teaching lórí ọkọ àtìyàwó ni. So ó máa base lórí bodily contact ọkọ àtìyàwó. Ìwọ àtìyàwó rẹ ti wọnú ilé, ẹ ti ń bára yín ṣeré ìfẹ́. Obìnrin ó máa ń pẹ́ tẹ́ bá ti ń bá ṣeré ìfẹ́. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin normal body láìsí pé èèyàn lo anything. Ó máa ń ṣe díẹ̀, ó máa ń prolong. Kì í ṣe pé prolong for far o. So yẹn èyí tí ara obìnrin ara ọkùnrin ó fi peak within 2 or 3 minutes. Ara obìnrin ó lè jẹ́ up to 7 or 10 minutes tó máa fi peak kó tó di pé ara rẹ̀ torí ó ti tanná kalẹ̀ lẹ̀. So yẹn tí obìnrin máa ń pẹ́ peak tó bá dẹ̀ ti peak ó máa ń last ju tọkùnrin lọ. Òun náà là ń bá bọ̀ yìí. So time excitement phase yìí tá a tún pè ní arousal phase yìí. So yẹn ibẹ̀ ni gbogbo ara ó ti dìde, gbogbo orí ọmú, gbogbo wájú ọmú ó ti dìde. So yẹn gbogbo abẹ́ ó ti dìde, gbogbo láti orí títí dé ìsàlẹ̀ gbogbo ó ti dìde. Tí obìnrin bá gbádùn eré ìfẹ́ rẹ̀ tó dẹ̀ nífẹ̀ẹ́ rẹ̀ tí ọkàn rẹ̀ sì wà ń bẹ̀, tí ọkàn rẹ̀ wà ń bẹ̀, tí ara rẹ̀ tí àyà ò já. Tó yẹ la fi sọ pé tẹ́ bá ti wà ní orí bẹ́ẹ̀dì pẹ̀lú ìyàwó yín ẹ mọ̀ fọkàn yín balẹ̀. Ẹ mọ̀ pé kíní yìí mo fẹ́ ṣe ni, jẹ́ kí ọkàn yín mọ̀ balẹ̀ sí. Ẹ gbé gbogbo wàhálà ẹ gbé sẹ́gbẹ̀ẹ́. Ẹ fẹ́ ṣeré tọkọláya ni. Kí ni àǹfààní ọkọláya yín tí gbogbo kíní ò bá ṣẹlẹ̀? Kí ni àǹfààní tọkọláya yín tí ọkàn yín ò bá balẹ̀ pẹ̀lú nǹkan tẹ́ ẹ̀ ń ṣe pẹ̀lú ọkọ yín? Ara máa balẹ̀, tínú rẹ̀ máa dùn. From there gbogbo orí ọmọ ó dìde, gbogbo nǹkan around ọmọ máa dìde. Gbogbo bẹ̀rẹ̀ ó ti máa bẹ̀rẹ̀ sí ní tó bá tóbi tẹ́lẹ̀ láti bẹ̀rẹ̀ sí ní feel heavy. Abẹ́ náà ti máa wú. So ó ti ọkọ náà ti mọ̀ pé bó ìyàwó mi ṣe ń ṣe nísìnyí yóò dàbí pé ara rẹ̀ ti wà lọ́nà dáadáa. Ibi tí àwọn ọkùnrin míì ní knowledge dé ṣó yẹ yín. Wọ́n mọ smell tí obìnrin tára rẹ̀ bá ti dìde dáadáa. Wọ́n mọ òórùn rẹ̀. Ibi táwọn kan ní ọpọlọ dé ìwádìí náà ló débẹ̀.
so kó tó di pé wá bọ́ sí play 2 phase yìí tí as number 2 play 2 phase yìí ṣóyẹ yín ibi abẹ́ ti gbọ́dọ̀ tutù. Ìwọ tó bá lọ wọ ìyàwó rẹ ní time excitement phase yẹn ó ṣeé ṣe kó dùn, ó ṣeé ṣe kó mọ́ gbádùn ẹ̀ lọ títí, ó ṣeé ṣe kó mọ́ lè wọ third phase tí mo fẹ́ sọ ó ṣe kó mọ́ lè wọ̀, ó ṣeé ṣe kó jẹ́ pé irú obìnrin bẹ́ẹ̀ máa sá fún ìbálòpọ̀ ìwà tiẹ̀. So tí abẹ́ bá ti tutù dáadáa tó mú wa wọ play 2 phase yìí, táìmù yẹn ni àwọn ọkùnrin tó bá understand ìyàwó wọn, táìmù yẹn gan ni wọ́n á fẹ́ wọ ìyàwó wọn, wọ́n ti mọ rhyme ẹ̀, wọ́n ti mọ system ẹ̀, wọ́n ti mọ body ẹ̀. Tí ọkùnrin ò bá tètè wọ ọbẹ̀ yẹn gan tó títí ó sì ń waste time níbi òkè, àwọn obìnrin míì gan táìmù yẹn máa ń dúró ọkọ wọn pé ó yá wá wọlé àsìkò ti tó, because system yẹn ti orí wọn ti wà at alert ní plateau age yìí, plateau phase yìí. Plateau phase yìí ọ̀pọ̀lọpọ̀ máa ń gbádùn rẹ̀ bíi ti third phase tí mo fẹ́ wọnú ẹ̀ yìí tá à ń pè ní phase of orgasm. Ó wà ní the same line ní ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló máa ń gbádùn phase yìí. Àwọn míì nínú obìnrin wọ́n tún dúró ọkọ pé ó yá eré ti tó lókè wá bọ́ sí bíbí because ara ti wà lọ́nà. Tí ọkùnrin bá nínú plateau phase yìí, tí ọkùnrin bá wà ń bẹ̀ tó wà nínú ìyàwó rẹ̀ tó ń ṣe kéré wá yìí lọ, tó ń ṣe kéré wá yìí lọ, tó ń ṣe kéré wá yìí lọ. Mo ti sọ fún yín pé mi fẹ́ hypocrite, mo ń teach ni tó ń ṣe kéré wá yìí lọ, tó ń gbogbo ibi tó yí ọkọ àti ìyàwó tó ń ṣe bí normal place, tó understand body, tó dẹ̀ understand nǹkan tó yẹ kó ṣe lára ìyàwó rẹ̀ tó ń ṣe lọ. Àwọn obìnrin míì wọ́n máa reach phase of orgasm ní tí ọkọ wọn wà lára wọn, wọ́n máa wá. Àwọn obìnrin míì máa climax ní time yẹn, wọ́n máa wá. Àwọn obìnrin míì, àwọn ọkùnrin sì ń sọ wípé percentage ni kí n tó parí, ó ṣeé ṣe kí n sọ percentage yẹn kí n tó parí. Torí bí mo ṣe ń lọ yìí, tí má ti lè bẹ̀rẹ̀ percentage yẹn màá gbàgbé èyí tí mo fẹ́ sọ yìí. So àwọn obìnrin náà máa wá ní time yẹn, àwọn obìnrin míì máa wá tó ọkọ yẹn bá get wọn. Àwọn obìnrin tó bá sì wá ṣóyẹ yín, wọn ò ṣe less a woman, they are not lesser a woman. Bẹ́ẹ̀ mò ń sọ bí system obìnrin ṣe wá ni tó ṣe ń ṣe ni pé obìnrin náà lè wá bí tọkùnrin. Tó obìnrin bá wá, òun ló gbé wá sí òun ló ṣe third phase yẹn bá, obìnrin máa wá bọ́ sí fourth phase tá a pè ní resolution phase. Resolution phase yìí ni time tó yẹ pé ara ti máa balẹ̀. Ibi bí ó yàtọ̀ díẹ̀ pẹ̀lú tọkùnrin torí pé obìnrin bá understand ara rẹ̀ tí ọkọ rẹ̀ náà understand ara rẹ̀. Obìnrin sì lè wá lálákọ̀ọ́kọ́ number 1 òyìn máa wà intense. Ó máa wá sí lẹ́lẹ̀kejì, ó máa wá lẹ́lẹ̀kẹta, ó dà ó lè wá sí lẹ́lẹ̀kẹrin. Ó depend bó bá ṣe understand ẹ̀. Eléyìí máa ṣẹlẹ̀ between 5 to 10 minutes. Tí obìnrin bá dé tó bá reach third one tá à ń pè ní phase of orgasm ni ìyẹn ṣó yé yín. Alákọ̀ọ́kọ́ yẹn máa wà intense, reflex action. Bí mo bá ṣe lè describe ti tèmi, mo lè mọ́ lè describe ti èèyàn yẹn. Bí ọkùnrin ṣe máa ń jerk, bẹ́ẹ̀ náà ni obìnrin náà ṣe máa ń jerk. Tí gbogbo abẹ́ máa contrast. System yìí ó bá gbogbo ara wí, ó máa ṣiṣẹ́ pẹ̀lú gbogbo ara ni. Ó níbi tó ti máa ń register ní ọpọlọ tí obìnrin náà máa rò pé yes, kí ni mo gbádùn ẹ̀sẹ̀. Tó máa wish láti dé side ibẹ̀ yẹn again. Nǹkan tá à ń pè ní orgasm yìí ṣóyẹ yín, àwọn kan sọ wípé mature wà, immature wà. Rárá, Master and Johnson ó jẹ́ ká understand pé gbogbo ẹ̀ àti obìnrin dà nínú abẹ́ rẹ̀ ni àtó dà níta ni, gbogbo ẹ̀ the same thing ni so far tó bá lè reach ẹ̀. Àwọn obìnrin míì wọn ò ní orí ọ̀fẹ́ àti reach ẹ̀, kò yẹ ṣe pé wọ́n ṣe obìnrin o, nítorí pé bóyá wọ́n wà too rigid àbí wọn understand system wọn, àti pé àwọn obìnrin míì wọn ò tiẹ̀ mọ̀ nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. Resolution yìí tí mò ń sọ, ọkùnrin ó lè jẹ́ pé after few minutes or few hours or even after a day ní ọkùnrin tó máa sọ wípé ó wù mí ṣe again. But obìnrin lẹ́yìn ìgbà tí obìnrin bá tó ń wá, táàmù tó ń wá yẹn abẹ́ yẹn máa ń fún pọ̀ ni. Abẹ́ tó ń fún pọ̀ yẹn tó bá wá lálákọ̀ọ́kọ́ yẹn tí ọkọ rẹ̀ bá ṣe again, ó tún máa